gbogbo wa náà dá ọpẹ́ fọ́lọ́run ẹjá dá lẹ́ẹ̀kan síbẹ̀ ẹjá yóò pé mẹ́ta a kú eríire kí bàbá wa láyé àgbà ní jókòó bàbá wa ní bẹ ní jókòó ni o bàbá wa láyé àgbà ni wọ́n wà ní jókòó tọ́ akramakumullah a kí wọn pé wọ́n kú eríire a kí wọn ibi tọ́lọ́run dá wọn sí a kí wọn pé wọn ò tako ibi tọ́lọ́run dá wọn sí a kí wọn pé Ọlọ́run ò fi ibi tọ́ dá wọn sí bú wọn a kí wọn pé Ọlọ́run ò fi wọ́n bú ibi tọ́lọ́run dá wọn sí Ọlọ́run jẹ́ lọ àyè náà pẹ́ pẹ̀lú rọrùn gbogbo tí ń jálà yí àgbà bàbá ti wí bẹ́ẹ̀ gbogbo àwa tí a wá jẹ́ ọmọ ẹ̀mí fún bàbá akíra wa kú eríire náà Ọlọ́run má jẹ́ ó dérí ibú láíláí ẹ dákun ẹ jókòó ní ẹgbẹ́ kàyà ẹ̀mà ẹ dákun wọn lákọ̀ọ́kọ́ ṣe Suratul Ikhlas ni bàbá fi kọ́ wa bàbá ò sì ní ṣe Suratul Ikhlas lérí nǹkan náà ọ̀sẹ̀ ni wàláhì òye wà bẹ́ẹ̀ ìláwà ṣe ní iye wa yìí Ọlọ́run ló mọ iye wa fọ̀kásítà kan kẹ́nẹ́kàn kódà maṣíìnì tí a bá ń nà sí àhín ní ṣe kò lè sọ iye tá wà ní torí èyí tí maṣíìnì bá rí gbé ní ó gbé àwọn tí ń bẹ ní ìtawà gbọ́n òrí ń gọ́ ní iye wa ní Suratul Ikhlas lódìdí kọmọ bá àfá gbà Bismillahirrahmanirrahim qul huwallahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad Suratul Ikhlas lódìdí bẹ́ẹ̀ kọmọ bá bàbá wa Alhaji àgbà Bismillahirrahmanirrahim qul huwallahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad Suratul Ikhlas bẹ́ẹ̀ gbogbo tí jálà jẹ́ àgbà tí wọ́n ti lọ àtàwọn ọmọ kéwú pẹ́lọ́wọ́n bá wa mú bá wọn Bismillahirrahmanirrahim qul huwallahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad àwọn tí wọ́n wá ṣe nìkọ̀ọ̀kan wà yílẹ̀ tọ́lọ́run ṣe léríire tọ́tọ́ wọn sọ́nà rẹ̀ tí wọ́n fi mú wa lọ bí eríire Suratul Ikhlas lódìdí fún wọn àtẹ́ntí máa ń bẹ láyé nù àyè tí ò sí kọ́lọ̀wọ́n bá wa sàlékún dáadáa fún wọn Bismillahirrahmanirrahim qul huwallahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad Àmín adúpẹ́ fọ́lọ́run àjòkó láti lè ṣèrántí 100 ọdún àbí tí bàbá ti ń kọ́yàn ní kéwú tí bàbá ti ń kọ́yàn kéwú ní o gẹ́gẹ́ pé tí bàbá ti kéwú because tá bá wo ìtàn ọdún mami ẹni tí ń ka kínílẹ̀ kan àbí bẹ́ẹ̀ kọ́ ni ìwọ náà kọ́ ká ní àbí bàbá wa Grand Cardia rí pé ń gba wọn kàárín mo wò wọ́n ní ìgbà tí wọ́n dálé kéwúlẹ̀ ni bàbá wí náà sì láfẹ́ sí bàbá ti ń já àfáà kí wọ́n tó dálé kéwúlẹ̀ látojú àfáà àwọn ẹni أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكلا نقص عليك من أنباء الرسل ما نثبت به فؤادك وجاءك في آسه الحق وموعظة وذكرى للمؤمنين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكلا نقص عليك من أنباء الرسل ما نثبت به فؤادك
وجاءك في هذه الحق وموعظة وذكرى للمؤمنين. ẹ dákun gbà tí ń kí èèyàn lẹ́ẹ̀kan mo fà mú ọ̀tá tọrọ fún ní mo fi kí gbogbo ẹ̀yin tẹ́ dá ètò yìí lẹ̀. Àlékún àlùbáríkà Ọlọ́run bá wa ṣe fún yín ọlá bàbá. Ẹ̀mí gógùn Ọlọ́run jẹ́ mi ti yín náà ogún. Àmín. Kóore yín ó máa lékún. Àmín. Ẹ di professor, ẹ di doctor, ẹ di ẹ wá gbàgbé bí tẹ́ẹ̀tì ìpìlẹ̀. Wọ́n ní odò tí ó bá gbàgbé erísun rẹ̀ kò ní gbẹ̀. Èyí tó bá ti gbàgbé erísun rẹ̀ yóò gbẹ̀. Ó lè pé àwátá ya professor kí lámọ̀ wá láàrin àwọn bóyá tọ́rá wà báyìí lókà ní lójú àwọn akọ̀wé gan. Ẹ̀yin ọ̀wá ya rú ẹni kàbùkù láíláí. Àmín. Ẹni yíó sì gbọ̀n. Àmín. Ọlọ́run ma yojú yín àwọn náà bẹ́nu yín o torí nǹkan zúmúrátò làádàbí ni. Wàkúnlá nàkúnlá aláyíká mìíràn ń bá ìrùsùlì máa nù sàbẹ̀tò bí fún àdá. وَكُلًّا نَقُصُّ عَلَيْكَ مِنْ أَنْبَاءِ الرُّسُلِ مَا نُثَبِّتُ بِهِ فُؤَادَكَ وجاءك في هذه الحق وموعظة وذكرى للمؤمنين. Ọlọ́run ní kullan bí ó ti máa rínú. Kullan bẹ́ẹ̀ fàáyọ̀ jọra wọn náà ni. Nàkúzù aláyíká minan bahi rusuli máa núzà bítò bí fuadak. Ọ̀rọ̀ àwọn ànábì Ọlọ́run ni a máa sọ ní kí ló ṣẹlẹ̀. وجاءك في هذه الحق وموعظة وذكرى. Nàkúzù aláyíká minan bahi rusuli. A máa sọ ìtàn àwọn tó ti lọ fún ọ tí wọ́n jójì sí àwọ Ọlọ́run. Kullan nàkúzù aláyíká minan bahi rusuli máa núzà bítù bí fuadaka wajahaka fi hazihil haqqun wa maw'izatun wa dhikra síbẹ̀ ni وذكرى للمؤمنين وذكرى للمؤمنين. bàbá ṣe kò lè wọ̀nú ká máa rántí àwọn tó lọ ká wá wo kí ni wọ́n ṣe kí la fẹ́ kọ́pì lára rẹ̀. Ọlọ́run ti sọ ń tá máa torí ẹ̀ sọ ìtàn àwọn tó ti lọ. Nóòzà bítù bí i fuadaka. Ọkàn rí ó fi máa rinlẹ̀ pé tọ̀ ní tí ń ṣe mí ìtì sàwọn kan ṣáájú. Ní tí ń ṣe lọ́wọ́ ìyá àwọn kan ti ẹ̀ ṣe rú ẹ̀. Ìgbà wọn ṣe ń bo lọ yọrí sí. Kullan وَكُلًّا نَقُصُّ عَلَيْكَ مِنْ أَنْبَاءِ الرُّسُلِ مَا نُثَبِّتُ بِهِ فُؤَادَكَ وَجَاءَكَ في هذه الحق ja'aka fi hazihil haqq. Ọmọ wá ródòdó dìmú láti ibẹ̀. Ó ní nǹkan méjì nù ó táà fi máa pìtàn àwọn tí ja'aka fi hazihil haqq wa maw'izatun wa dhikra lil mu'minin. Ọjọ́ pé Ọlọ́run fẹ́ ká kọ́ ẹ̀kọ́ mẹ́rin láàrin bóyá ó ti ẹ̀dù bẹ́ẹ̀ lọ torí àwọn àdúrà bí wọ́n bá analyze ẹ̀. Maw'izatun ìkìlọ̀ ni ó máa jẹ́, wa dhikra yóò máa jẹ́ ìrántí lil mu'minina. Ọfà bàbá wá jòkó tà ń ṣerú eléyìí kò sí láì fi ń bẹ torí wọ́n pé wo wọ́n tún Kullan نقص عليك من أنباء الرسل ما
نثبت به فؤادك وجاهك في هذه الحق وموعظة وذكرى للمؤمنين. Yóò máa jẹ́ ìrántí fún gbogbo ẹni ó bá jẹ́ mùmínì gidi. Èyí tó dáa bá ti fẹ́ ṣe ìyá dúpẹ́ fọ́lọ́run. Alhamdulillah. Kápẹ́ ẹ̀mí bàbá gùn ó dásìkò yìí bàbá láṣẹ bàbá ọkọ̀ tẹ̀ nígbà torí wọn ní fẹ́ ìyà wọn. Bàbá wá pé ọmọ bàbá ọmọ ọlọ́run lẹ́gbẹ̀ẹ́ bàbá gùn adúpẹ́ fọ́lọ́run gbogbo gúngùn náà ò sì ráre dáwà yìí bá fi jọmọ kéwù bàbá láti bo síbo. Bàbá wa pọ̀ káyí ọlọ́run bá wa ṣàlékún ìkẹ́ wọn. Àmín. Wọn ò ní tí ìdébẹ̀ wọn ìtàláwà ẹwọ̀n ẹnìkan ń sọ fún mi pé wọ́n fẹ́ ṣe 100 ọdún kí ní mìíràn ẹnìkan nínú àwọn èèyàn mi ní àyín 100 ọdún ní wọ́n mọ̀ táwọn fẹ́ múnú ẹ̀ tí bá fi ń jẹ́ 100 ọdún ọgbùn bàbá tí ń kọ́ ìyàn kéwú pẹ́ àkọ́kọ́ ṣérú àwọn bàbá wa pọ̀ kájí 100 ọdún wọ́n ti wá kéwú sísìn ni bàbá wa pọ̀ àgájí láti ṣe ń wò yìí ìyá tó bí mi lọ́mọ wọ́n jọ wà nílé kéwú ni wọ́n mara wọn dáadáa ẹ dákun èmi sì wá wọlé kéwú ní 43 ọmọ ọdún mélòó ni bàbá tí wọ́n ń kọ́ yàn kéwú gbà wọ́n kò نقص عليك من أنباء الرسل ما نثبت به فؤادك وجاءك في هذه الحق وموعظة وذكرى للمؤمنين. Ìjọ tí wọ́n kọ́ wí fún mi ọkàn mi fẹ́ mọ́ gbà mo wá bí ẹnìkan ní kejì wọn ni abẹ́ ní wọ́n tó kódà ń gbà wọ́n mú bàbá wa kọ́ kági wá lé kéwú àwọn méjì wọ́n mú wa wọ́n bá mi lé kéwú ni mo wá bí bàbá torí bàbá mú mi bí ọmọ màá ṣe Ọlọ́run ní wọ́n fẹ́ràn mi ẹgbọ́ báyìí wọ́n ní Fatima nù bàbá wọn ò gbàgbé wàláhì bàbá ò gbàgbé bẹ́ẹ̀ ni òótọ́ ni akéré ṣe dédé pé àtúnjọ ń jẹun pẹ̀lú ọdún mélòó la wá fẹ́ sí gbà a máa ń tọ́jẹ́ kí wọ́n mú tí mo sì gbé yes 100 ọdún bàbá wa àfá gbà bàbá síwọ́ ọ̀sẹ́ ní November 1st November 1924 1st November 1924 wọ́n wá mú àmúkà láti 25 nù kò bàbá wá bí ọmọ pé kọ́ sọ̀rọ̀ bàbá rẹ̀ àti ìbá sọ máa lè kódà bá máa pé bàbá òun ṣe nǹkan tí ṣe ọtọ́ lẹ́nu ẹ̀ láti wí kò sí ń tá wí tó lè tà pé tàlọ́ bàbá wá kì tẹ́lẹ̀ àmá lẹ́nu ńgbà wọ́n wí fún mi mọ́ á wò pé àwọn wo wọ́n ti sọ̀rọ̀ bàbá o gbogbo àti ma wọ́n tí wọ́n sọ̀rọ̀ bàbá sínú tírà mọ́ wá rọ̀ wo tírà tẹnìkan tí ó jẹ́ Qamusul Adabi Qamusul Adabi Qamusul Adabi ìbọn photostat tó wí ń bẹ̀ yẹn sì ká bọ́ bá jẹ́ pé bẹ́ẹ̀ ni gbogbo ọmọ rí bọ́ bá jẹ́ pé mi ń bá sọ jáde lẹ́nu kí ni wọ́n bá wí tẹ́lẹ̀ àkọ́kọ́ ẹni yìí kìí ṣe pé ọmọ kéwù bàbá direct ní àmádàbíyà ní wọ́n kàtà yìí sọ ó ti ọkọ̀ pé bàbá ní ókọ ó ní min tabakatil ula talamizu ṣe ìtajìlá adam ṣe ń bá mi kàrọ bá ti ká mú ti ṣe mi o àwọn tabakatil ula first class first set fún bàbá wa ṣe ìtajìlá adam ni wọ́n makifulu indahu walabida hawali 3 sanawat gbogbo tí bàbá lò lọ́dọ̀ àfá gbà tọ́lọ́run fi jogún tí Ọlọ́run jogún fún ẹ̀yọ ọdún mẹ́ta ni gbọ́lọ́run tóbi
ẹjá wá kẹ́kọ̀ọ́ láti bẹ̀ ìwọ àfáà tó ní sọ fẹ́ràn ọmọ ọlọ́mọdé nú débẹ̀ ìwọ ọmọ tó ní yìí sọ nígbàgbọ́ lára àfáà rẹ débẹ̀ ìgbàgbọ́ ṣẹlẹ̀ ní ọ̀nà kíní ó ṣẹlẹ̀ lọ́nà kejì ló fi ṣeéṣe o ẹ dákun ó tọ̀hún tó ń kọlifáyì bàbá lọ ó ní wà ó wà sígárù tàlámì sí ìsinná lọ́dún ni tí ń jẹ́ pé bàbá ló kéré àmọ́ ńlá ká ìkò rí bẹ́ẹ̀ wàfáàkà bí ulúmìhì al-muta'addida wa huwa min ghairi shakki baharun min buhuril ulum tíra àtẹlòmí ní òpè ṣe pé mi ní fi ń ṣẹ̀ṣẹ̀ ń kí bàbá o àbá ní máa ń mọ̀ dátú makalati bí Muhammadi lákín madatu Ahmadu wo sí bẹ̀ ní Muhammadu bí makalati lákín madatu makalati bí Muhammadi لكن بدأت مقالتي بمحمد الحمد لله الذي صرف الأذى عني وشرفها التي بمحمد الحمد لله الذي صرف الأذى عني وشرف التي بمحمد عني وشرف التي بمحمد bá ti ń wí nísìnyí àwọn ọmọ wo pé bàbá là ń fi ń pọ́nlé àwọn là ń fi ń pọ́nra wa lé ìpàdé ẹ̀sùn mọ́ bàbá túnjọ́ mọ́ bàbá alhamdulillahi alladhi شرف الأذى عني وشرف آلتي بكمالنا الحمد لله الذي صرف الأذى عني وشرف آلتي بكمالنا ما إن مدات كمالنا بمكالتي لكن مدات مكالتي بكمالنا لكن بدأت كمالتي بمحمد ما همدات Amadu wájò kó ọjà yẹn ọdákẹ́ ni ma همدات مكالتي بكمالنا لكن مدات مكالتي بكمالنا بكمالنا لكن مدات مكالتي بكمالنا ما إن مدحته كمالنا بمقالتي لكن مدحت مقالتي بكمالنا wíwí tí ń wí hun alájàgbàdì ń gbé jáde lẹ́nu lẹ́jọ́ bójì ìta ní ń jà wá bàbá náà wá ń ròyìn ẹ̀ ẹ̀nẹ́ tíra fún kámúsù àdàbì wọ́n sọ àfáà tó ṣe fún ọ tọ́rọ ń wò mí lójú ọmọlẹ́yìn wọ́n ní wàhúwà àṣíwúrò tàlàmísì lè ṣe ìnà fàásì ìmí karamá ti ṣe ìtajú ládà ara àpálẹ̀ ti ṣe ìtajú ládà bínú ẹ ń bá lọ ó ní wàhúwà ládì nàktádì bihi al-yawma fi lugati al-arabi èyí sàgbọ́n tó ti wí wàhúwà ládì gbogbo ẹni tó bá ṣe Yorùbá ni ọ́ ó sì ń sọ Lárúbáwá lẹ́nu aláàjì àgbàláfà rẹ̀ kọ́ sí kó tó kọ́ láàrin junction ni ẹjẹ́ ń jásí northern region western southern àwọn
premier abẹ́jọ́ náà ju president tó ní lọ ìta yìí náà ni president ti north ọwá ti northern region ọwá àwọn alágbàsọ ọjọ́ náà tí bàbá mi ẹ̀gbẹ́ ẹ̀yìn ẹ máa tún wí kódà ọmọ sàká ń bẹ nínú wọn Lámídì ẹgbọ́gbọ́ ti wí sàká ọmọ sàká ń bẹ láàrin wọn sàká ọkọ̀ kí n fọlọ́wọ́ yìí sí ní ọjọ́ ọ̀hán ni wọ́n fi mọ̀ pé ń bẹ láàrin wọn àwọn ọmọ mọ́tò tó ń gbà mọ́dákọ̀ sàká wọ́n sẹ́ ti ń gbà mọ́ fọlọ́wọ́ yìí sí ló tó yé wọn àwọn Professor Musa Alhaji wa Hassan ọlọ́run bá kẹ́ gbogbo wọn wọ́n wá ṣe drama àbí entertainment ṣíṣe tí wọ́n ṣe kíní ń wá wúsà dáúná lérí ṣérú eléyìí ń bẹ ní àyín wọ́n ma kéwú wọ́n tún ma aṣọ́ ti dì sáàmì ṣé bàbá wa ló mọ́ta mẹ́ndò sí tọ́ àwọn mọ́ta àgbà náà nǹkan àwọn ọ̀wá tọ́ bàbá èyí tí mo fẹ́ wí yọ mọ̀ dá wọn lójú ọ wá pé bàbá pé àwọn fẹ́ kí bàbá wá dálé kéwúlẹ̀ ní bàbá ní àhín ọ̀dà áàfù yín láwọn dé tí wọ́n mọ̀ bàbá yẹn tún wá dàrò ọ̀dà kí wọ́n fún àwọn ní àìdíà ń tọ́ sọ aláàjì wa làbẹ́ẹ́kà dára nọ́ọ̀tì nù Allahu Akbar. ọmọ gbọ́ bàbá wọn wá dọ̀hún ọfọ́ọ̀mù bóòlù àwọn náà ṣe lè ṣe pẹ̀lú ìmọ̀ràn bàbá nítorí fi gbà pé bàbá ìyá kó ọ̀rọ̀ ẹ̀dà ronú o pẹ̀lú ìmọ̀ràn lọ́wọ́ fi dá College of Art and Arabic Study lẹ̀ ATC wọ́n ń pè tẹ́lẹ̀ Arabic Training Center ẹlòmí ń pè ní Arabic Teachers College ìlànà bàbá wa ló mẹ́ta gbà ni wọ́n lọ bí ẹlí Yusuf Abdulkarim Ọláríwájú àwọn senior ti wà nù Ìbàdàn làwọn náà lọ kọ̀tọ́ síbẹ̀ o ẹni Ọlọ́run bá ti fún lérí rí náà ni wọ́n máa jẹ́ tiẹ̀ èyí tí mo fẹ́ wí bóyá ń gbà táwọn bàbá lọ tán ni bóyá ń gbà táwa tó kọ àwọ̀ lẹ́yìn ni torí senior wà ní wọ́n Sàdáúná wá dé Sàdáúná wá lé ọdún léyá bílé iléèwé ọ̀hún náà sì ti rí ń jọun kọjọ́rú ti iléèwé ti sìn kò síjọ́ táyé ó jí wọ́n máa sọ pé ìjọba ọ̀dá náà ni tòun ti bí wọ́n ti ń ṣe tó wọ́n ń fún wa ní pocket money tí wọ́n fún wa yóò tó wa ná àtúnìjọba ọ̀dá ẹni tá fi mọ̀ pé wọ́n sáfẹ́ ká mọ̀ kíní yìí wọ́n bá ń bọ̀ wálé ẹni tí ó bá purọ́ lójú ẹni tí ó ṣe kìnnìkà ní ó ti já ó lè ti wá yóò ti yí padà o bá ń bọ̀ wálé oṣù mẹ́ta ó tún wá fún wa ní pocket money oṣù mẹ́ta torí ká lè padà wá Allahu Akbar. wọ́n fi kíní kọ́pì bàbá náà ni torí bàbá wọn fẹ́ yàn kó wá ṣe chairman board of governor school yẹn bàbá ní máa fún yín mọ̀ràn dé títí yóò wọ late 70 kí bàbá ó tó gbígbé sẹ́rí mẹ́mbà rẹ̀ tí mo jẹ́ yìí náà ẹ̀yọ̀dá mi àgbádé bàbá Sàdóná ìwádé lọ́dún kan àwa náà wá kóra wa jọ torí wọ́n mọ̀ lọ́rin lọ́tọ̀ àwa adébí àlọ́ kí Sàdáúná ẹkú ọdún o kó dàgbà iná ni láti Ìlọrin ni kó yẹ mọ́kàrántà Kàmálì àwa ní ẹjẹ́ ma tí bàbá wọn ṣe ó ní wọ́n kàwà àwà mẹ́rọ ni èèyàn méjì kí wọ́n fún lẹ́nà àgbò kọ̀ọ̀kan torí alájá àgbàmà ni Allahu Akbar. máa hí mọ̀dáhàtù madatu kama lana bi maqalati lakin madatu maqalati bi kamalina. bàbá yìí wá ń jó yé wa pé gbogbo ibi tí ọba ti rí lónìí tí wọ́n dé èèyàn tó jẹ́ pé Lárúbáwá wọ́n ń sọ̀pọ̀ mọ́ kéwú bàbá ìlọ́dà alẹ́ kàdìkì tábàsá min nurihi
في تعليم بلغة العربي والإنجليزي. Bàbá yìí ló dá kí wọ́n máa kọ́ ìwé pọ̀ mọ́ kéwú ẹwọ́jú nọ́ọ̀tì tí ń jẹ́ nọ́ọ̀tì. Ìgbà bàbá yìí tí Sardauna padà tó lọ tán wọ́n lọ wá fi inú tẹ́mbàwó University of Nigeria lápapọ̀ àgbà University ní ti Ìbàdàn. Àmọ́ bí wọ́n ti kọ́ bẹ̀rẹ̀ á máa kọ́ Lárúbáwá ní Islamic ẹni ní nọ́ọ̀tì ni. Ara tí Sardauna gbà lọ lára bàbá nìyí. Torí àsìkò wa wọn ní lè sọ púpọ̀. Bàbá yìí wá kọ́ ń tọ́kọ yìí ó wá fẹ́ kí n wá pé mi ni wọ́n bá ń lọ́ọ̀ṣì ẹ̀. Bàbá wa tí ń wí ẹ̀sà ń wò pé tíra ta ni iná sì ní lọ́wọ́ mi. Ó lè mi ni wọ́n bá ń lọ́ọ̀ṣì ẹ̀ ìwọ̀n ń ṣaṣẹ́ rí. Ó wá lọ ọ̀dọ̀ bàbá wa pọ̀ kájí ọmọ pẹ̀lú bàbá pọ̀ kájí ká mi. Ẹlẹ́pọ̀ Ọlọ́run bá ṣàlékún ìlú. Bàbá mú mi lọ́mọ kọ̀mẹ́ ní oṣù mi kí wọ́n tó mọ̀. So bàbá wa wí fún mi pé lápẹjá báyìí tó wá ó náà yọ wà báhùn ṣe kìíní gbọ́lọ́run ló ní kọ́ wá jẹ́ pé wọ́n náà ní ló pé mọ́ gbàtán wàláhì tàláhì mo tún wá wádọ̀ bàbá nìkan báyìí lápẹjá ní kí n sọ pé mo ti sọ fún bàbá wa ọ̀pọ̀ lọ náà ní àtàbíyà ni wọ́n bàbá wa ọ̀hún ni Ibrahim Ọláyíwọlá Salman. Kí ló dé? Wọ́n fi kún ní. Mọ́mọ́ wọn parí ẹ̀dẹ́ lẹ́nu. Ẹ̀yin tó láti yóò ti yé nísìn. Ẹ̀wà ká mùsùlá adábí. Ó ṣe bàbá sì fọwọ́ sí. Ó kọ́ rẹnu. Bó làwa náà ó ṣe lélé ìbá. Bó láṣẹ ṣe rú ẹ̀. Kullan naqussu alayka min anba'i rusul. Ma nusabbitu bihi fu'adak. Wọ́n bá ń pìtà àwọn àgbàlagbà. Kìí ṣe pé ká gbọ́ ìtàn bàun lásán. Kọjá pé ní gbàǹbá tí ń gbọ́ ìtàn ni a máa mú àmúlò ń bẹ ní ẹ̀ka mẹ́rin ń bẹ tó yẹ ká kọ́ lára bàbá. Acidic ká lóòótọ́ pẹ̀lú èèyàn ẹ̀tí bọ̀ ní ká ní òótọ́ pẹ̀lú èèyàn. Husnul khuluq kí wà èèyàn dá sí tọmọ ìyá rẹ̀ ní ń bú ọ ní o yíyàn ọ ní o bàbá ní yá sùdú ní fáìn ní ó sì ìyá sùdú ní fáìn ní gẹ́rùlá ìmẹ̀ kábúlì mìíràn náà sí alòlè fàkílẹ̀ kádé hasadu. Ìyá sùdú ní fáìn ní gẹ́rùlá ìmẹ̀ قبلي من الناس أهل الفضل قد حسدوا. Kádà hasadu sì dú ọ̀dá náà kò tí ìpé lọ púpọ̀ àwọn oní lúgà mẹ́ntò sí o àwọn eléhoro àwọn يحسدوني فإني غير لائمهم قبلي من الناس أحد فضل ọ̀dà ọ̀sẹ́dà ẹkú alùlùfàlì kàdàkùnzì wọ́n tí ẹkọ̀ sí èyàn tí ó dókè tí wọ́n ní gan bìlífù bàbá nù bàbá retaliate bàbá retaliate pọ̀sọ̀rọ̀ kanjọ́ kan nípa kúsímínì àzámi máa yàrò kúkàfẹ́ ìlúwàrá kúsímínì àzámi máa yàrò kúkàwà tàbí ìrìnà ṣaká wàtàbí iná ṣaká wàtàbí ṣàkíyì mọ́láhù iná ṣaká wàtàbí ṣàkíyì mọ́láhù múlà ìkàkà lọ́sẹ̀lẹ̀ mọ̀sọ́ fẹ́rẹ́ ní ìkàbí ọdún márùn-ún àbí ìkà sẹ́yìn wọ́n gàdùkú wọ́n bèèrè àkúsímílì àzámi bàbá jẹ́ pẹ́ kọ́ta akọ́ lọ́dọ̀ bàbá ẹni tí máa ń bẹ lọ́dọ̀ rẹ̀ kìí ṣe mi nìkan ní tí mú ẹgbẹ́ ta wọn fi protect nǹkan ni kúsímílì àzámi máa yàrú kúkà wá àtàbí iná ṣàká wá tàbí ṣàkíyì ìmúláwó àwọn tí wọ́n dáná gbogbo ẹ̀njọ́ náà àìmọye ọmọ wọn ti wá jáde súnmúra
nítorí mà kó lè báwọn kan ti ń kọ kẹni ọ̀hún tí wọ́n fi ń bú bàbá àwọn ọmọ akéwù bàbá náà ń dé sí padà ọ̀kan nú àwọn tí wọ́n mọ̀ dájú pé ọmọ rẹ̀ àfáà ní láti túmúra yìí náà ló sì sọ́dá àfáà ń dé sí padà ń sọ fún ní àwùlá alákàdí ń dí àwùlá alákàdí ń dí bí á ń kàdí jàrà bùtá ni fàjárí búfà fi tàjírí bí ilímọ̀ lè mọ̀nà àlà takari tuka látàsí bábí bá rí àmì ìkàtí wà áwùjá yìí fánní látùná di takàtúlá ó dé sí padà fún ọ̀kan nínú oríkùnkẹ́wù bẹ́ntòsí mọ̀ sọ́rí sẹ́ bínú takari tuka látàsí bábí bá rí àmì ìkà ìwọ́tọ̀ fún mi lésì inú àwọn ètò òun ni ó ń sọ àwùlálákà dìndí sẹ́sàtìmọ̀ dìndí só ti yé àwọn ẹni ọlọ́run kìí bínú wọ́n fẹ́ fa kíní kàyọ́ láàrin wọn ọlọ́run ní máa gbìjà wọn tí ìgbọ́ ni inna Allaha yudafi'u 'anil ladina amanu inna Allaha la yuhibbu kulla khawanin kafur ọlọ́run ní gbìjà àwọn ẹni rẹ̀ àwọn àmọ́ wá ràn kà pé bọ́yá bàbá ń sakátà yìí ọgbọ́n ni ó ní àwùlá alákàdìndí bí a ń ká díjàrà búta ní àwùlá alákàdìndí bí a ń kọ́ díjàrà búta ní fàjárí fàfí ìtàjìrí bí ilimu limani alá fàjárí fàfí ìtàjìrí bí wọ́n ti kọ́njọ́ náà ní o Dr. Jimba ń gbẹ́ pé wọ́n tí ìwọ lókè wọn ìwọ sálẹ̀ ọlọ́run ó ṣàlékún mímọ̀ náà lá bàbá ọwá ní sákàlì túkà látàsí bábí bá rí àmì ìkàtí wà áhùn já ìfà ní látùná di takátúlà ní ìpọ̀ pé takátàlà àwọn bàbá wa ń jọ náà ọ̀kanú àwọn ará ẹ̀sìn odò wọ́n ń pé mọ́gbọ́ gbogbo tó wí ewó tó ní látùná di takátúlà wọ́n ni ààrín tó mìnì pẹ̀lú látùná di takátúlà ní pé kéwú ló ní ẹjá jọ máa ṣe ọ̀rọ̀ ti kátàlíkọ́ o ìjẹ́ mẹ́sì tí bàbá wọn fi lé ó ní ààrẹ kéwú mọ̀ ti di ní ìsìnfẹ́fà ń lọrin Ọlọ́run ní máa gbìjà àwọn tí ó bá jẹ́ tiẹ̀ inna Allaha yudafi'u 'anil ladina amanu inna Allaha la yuhibbu khawanin kafur. Ìwà rẹ̀ ni bàbá fi ń bá gbogbo oníkálukú mo fẹ́ sọ̀kan bàbá gbogbo ọmọ kéwú ọmọ ni bàbá mú wọn bàbá ní kí wọ́n pè mí wá ọ̀tara mi ní sọ yóò gẹ́gẹ́ tí báyìí tí bàbá ń pọ̀ sí tíra wọ́n wá ti ránṣẹ́ kalẹ̀ nílé pé ń bá dé àwọn ti wà lógidi ẹ wo ẹ dákun ta lè mi ìgbà tí ìdánwò mo wá kí wọn mo bá wọn wọ́n jòkó pẹ̀lú bàbá wa àfáwà gold bàbá jòkó pẹ̀lú bàbá wa Jamiu gold gbà mọ́ tí àánìkún láàánì wọ́n ni òjòkó wọ́n sì ń sọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ o yóò látò lé bàbá nígbà ọpẹ́ ọkàdákẹ́ wọ́n wá dìde lẹ́ bàbá wa góòdì dìde nàró ìbìnrin ni wọ́n ní ẹjọ́kú wọ́n wá rìn lọ bàbá rìn lọ lápọ̀ ọ̀tún kìíní veranda tí wọ́n ṣe yí mọ́sálásí òǹkó bàbá wá rìn lọ apọ̀ ọ̀tún wọ́n wá tún darí bọ̀ adìde wọ́n ẹjọ́kú wọ́n wá kọjá lọ ẹgbẹ́ kìíní Allahu Akbar níbi mímbà yìí nítàlá jòkó níbi ìkẹ́nẹ̀ wọ́n wá lọ jòkó mẹ́ wọ́n wá ní Sharaf àánàkùnmọ̀lá wọ́n wá ń dé lọ lè bá wọn kí lọ náà wọn kí wọ́n pé bàbá Góòdì ó dìde wọ́n fẹ́ bá Sàráfà sọ̀rọ̀ ẹ̀rí gẹ́ẹ̀tì jazallahu bílẹ̀ àdínà ní ṣe hakamali náà lànà lórí kí ló fa orí yìí bàbá ẹ̀ fẹ́ kéèyàn ó kí àwọn rárá ẹ rí pé ó ti pọ́n ọ̀nà sáàrí nísìn
ìgbà àmùsínà àmà tí wọ́n dá Ansaru Islamu lẹ̀ wọ́n gbà kákọrin bọ́ bá jẹ́ páyé ìgbà náà àwọn oníkùnkéwì ìdẹ́ ń kọ orin ní àyàyàyà yóò fẹ́ kó sánmọ́ èyí tèmi kọ lélẹ́ yìí àmọ́ tí mo fi parí ẹni pé jazallahu bil khairati annaka malana wa jannata masiwa sheikhi wa habibuna jazallahu bil khairati iná ní gbé fún ọ tó fẹ́ gbà وجنة مثوى شيخ وحبيبنا وجنة مثوى ẹgbẹ́ òfin ma ń tọ́ bẹ̀rẹ̀ kìí ṣe pé mọ fọ́ọ̀mù ẹ̀ lérí ní ìsìn ẹ̀yìn lẹ́jẹ̀ ń wúta o Ayyadakumullah. àyà nàdìkúrò àmùsínà àmàlàdí màláti Allah. gbèdé orin tí wájọ́ náà bó ti mọ̀ lẹ́ta ha sí ansari ìsìlámi ìyàdínlẹ́nà bọ́rin ìjọ náà ti ma báwà ti fi kọlù ẹ dákun ìwà bàbá ni ẹjá máa kọ́ Ọlọ́run pẹ́ bàbá lé púpọ̀ ẹnu wàlíyì ni wọ́n wà bàbá ìwà fẹ́ kéèyàn wí àmọ́ wọ́n wà first láti sọ́njọ́ kan ǹjẹ́ ìjọ́ wo ni wọ́n sọ ǹjẹ́ ìjọ́ wo ni wọ́n sọ ẹni wọ́n ya fọ́tò rẹ̀ orí yẹn gbé fún wọn jẹ́ wọ́n yà alétí káàkiri ni ní àwọn ọdún kan àwa gúrùpù kan bẹ bàbá wa oníwàásí àgbáyé ni ọ̀gá wa àti wá jọ rò ó pé ó ti ẹ̀yà ká máa lọ ọ́fíìsì ti sàárè bàbá Ṣéhù Tajul Adab níbo láwà fíksì ẹ̀ sí àwa fíksì ẹ̀ sí after ṣítù ṣàbán ìwọ lọ́tẹ̀lé ṣàwálì ni ṣé ṣàwálì lọ́tẹ̀lé ṣítù ṣàwálì a sì fi síbẹ̀ àwa mọ̀ọ́mọ̀ ìyọ́n sá mọ̀ bàbá tó ní pé bá a bá sọ fún bàbá ò ní já lọ alọ́lọ́dún kìíní bàbá gbọ́ òkú ìgbèrè alọ́lọ́dún kejì bàbá gbọ́ òwú kankan ara tí wọ́n ń fún àwa náà pé ọgbọ́ ẹmọ́jà tí ọká ń rù mẹ́lẹ̀ lábágbọ́nà àánàkùnmùnlá àánà ṣe kìíní wọ́n ni náà kódà a máa wá lọ a máa ṣe kìíní àgbẹ̀ ó sì yẹ káwa náà lọ́wọ́ ọ̀dà àtàlọ́ àtàbọ́yìn ọlọ́run ọjọ́ ọ̀dá bọ́bá dọdún tí ń bọ̀ ájìjọ máa lọ wọ́n ni mo fẹ́ yọ pé wòlíì ni bàbá ọdọọdún tí ń bọ̀ àjọgbọ̀nà lílọ bàbá náà wọ́n lọ ọdún pé bàbá láwọn ń tẹ̀lé lọ àwa lọ bí ọdún mẹ́ta ń wá ń sún máa bọ̀ wá ìbẹ̀rẹ̀ àwẹ̀ àti ìbẹ̀rẹ̀ àwẹ̀ bàbá ní ṣètò ṣàwálì kí lọ bọ́ sí rí àwò ọbọ́ sí kẹ́ní báyìí tọ̀ ń bó lẹ́yìn abẹ́kùtọ́ wà já sí ànígbà báyìí ní tọ̀ á lọ eléyìí á lọ tọdún tí ń bọ̀ àwa ní lọ́mọ́ torí yóò wá fẹ́ dọ̀ràn èèyàn kí gbogbo ọmọ kí wọ́n máa lọ ẹgbẹ́ dáadáa báhùn ọdún ìnìta wá lọ à ń bọ̀ lọ́nà l'accident ṣẹlẹ̀ ẹgbẹ́ mo ti ní bàbá wá fọ́ọ̀sì ẹ̀ta fi mọ̀ pé àṣẹ Súfì ń bàbá ìgbà tí kìíní wá ṣẹlẹ̀ tí kìíní ní bàbá wá pé Tìjàníyà àti Kàdìríyà báwọn díkọ̀ wá ṣàdúrà ẹni ọba rántí dáadáa bàbá wa ń sọ pé Súfì lè mẹ́ná lọ́jẹ́ ń pè yín gbogbo wa láti gbà pé Súfì súnmọ́ Ọlọ́run Allahu Akbar. èmi yìí náà Kàdìríyà ní mí kò sì síjọ́ tí mo ní ṣe àmọ́ n ní lọ jókòó tọ́lá àfáà mi ò pé lọ jókòó tọdún tọ́tẹ̀lé bàbá lọ wọ́n ti sọ́kalẹ̀ kó tó dọ̀dún ni àwọn tí wọ́n bá rí báyìí káṣù máa bẹ fún wọn
èyí dáwà fi gbà pé bàbá ní káṣù tèmi fi gbà wọ́n ṣe mẹ́ta lójú mi ẹ̀rì pé kí sọ̀rọ̀ ní tíra nìyí sọ nísìn ọ̀kan nú ẹ̀ ọlọ́run ọba akẹ́ Usmanu Ẹlẹ́yìnlá òun lọ sọ fún mi sẹ́wọ̀n pé súfì ni ó ní ó yẹ kéèyàn fura sọ̀rọ̀ bàbá mo ní kí ló dé ó ní bàbá rà wọn lọ ọ̀nà kìí báyìí ìlú tó jẹ́ ń bẹ̀ ní ìmà wọ́n wá ti pá wọn lé tayọ ìgbà táwọn padà débi táwọn ó sùn àwọn olè sùn pẹ̀lú àròyé ọlọ́mọ sí ìkàfún bàbá ẹwọ nǹkan tí kẹ́ni tó wí ẹwọ nǹkan tí kẹ́ni wí ilẹ̀ máa wọ́n dé báwọn tí ń kí bàbá ààrẹ̀kùnmọ̀lá wọ́n wá pàá ilé lọ́hùn náà púpọ̀ ní ọ̀jẹ́ tó sùn dílé mọ́ a ń pè ẹnìkan ní Zubairu jẹ́jẹ́ lóye àwọn kánsẹ́lọ̀ ọjọ́ òun kánsẹ́lọ̀ àdúgbò tí wọ́n máa ń yàn kódà ó kọ ara ẹ̀ kò lè kọ́ bàbá tá ń wí àwa kan sì ń bẹ àwa kan ń bẹ tí bàbá fi ṣe ambassador lọ àwọn ìlú kọ̀ọ̀kan èmi ń bẹnu àwọn tí wọ́n tọ́lọ̀ ní wọ́n yàn èmi lọ ọjọ́ ọmọ ọdún 3 gbáko ni mo ṣe ń bẹ Zubairu jẹ́jẹ́ lóye yìí ọwọ́ awádọ̀ bàbá èmi ìsí wà nílẹ̀ yìí ọwọ́ adé oní ẹ̀fẹ́ ní fura sí bàbá mo ní èmi ló dé ó ní òun wá ń sọ̀rọ̀ kan fún bàbá bóun tí wá ń sọ lọ kìí sáyé fóònù kìí sáyé nǹkankan ó ní bàbá wá ń sọ fún òun pé mẹ́bẹ̀yìn 5 lẹ wà ń jòkó lágbájá àti lágbájá àti lágbájá ó di mélòó bàbá ní wọn ó ké sí mi wá wọ́n á ní ọlọ́run mọ́sá sàlékún kẹ bàbá wọn pé bó ti wá dé Ṣàráfù ànàkùnmọ̀lá wọ́n fẹ́ rán lọ Ìbàdàn lọ́la àbí ò ní ráyé ẹmọ gbọ́n kan ò àbí ní ìsìn ká mọ́ ní òdì lọ́la àmọ́ ọba lọ́la wọ́n tó yẹn nìkan tẹ̀lé ẹgbọ́ bàbá ó dijọ́ kejì ń gé kúrú ní òtórí àsìkò wa bàbá ìfẹ́ kéèyàn waste àsìkò wọ́n sì pán àsìkò lé púpọ̀ kódà wọ́n tó máa wà ní àìjọmọlúàbí ó bẹ̀rẹ̀ lérí àìkọ̀ṣọ́ àsìkò bàbá máa ń wí níjọ́ kejì adé tá lọ bí mo ní ìrìn nìkan tẹ̀lé yìí wọ́n bá padà yí aláyí wa àgbà àlífà àkọ́kọ́ ẹni tí wọ́n rán tẹ̀lé wa nù àbí wọ́n rán wa tẹ̀lé ẹta fi mà tí mo fi ń kọ̀nfàmù ìjẹ́wòlí bàbá a wá lọ inú wádùn wọn ti pọ́n aléjù ní Ìbàdàn náà wọ́n ní aṣùn aláṣùn akẹ́yẹ̀ rọ lè wọ́n sọ fún wa náà tẹ́lẹ̀ pé wọ́n ní bọ́bá ṣe é ṣe bóyá aṣùn ni a máa wá aṣùn à ń bọ̀ wálé àfá àwọn ṣéwù tí máa dúró lọ́dọ̀ bàbá àbí ṣéwù náà kìí jẹ́ ṣéwù yàrú àwọ̀lú bí aago 11 láti fẹ́ lù 10 àbọ̀ bàbá ti wọlé ṣéwù wá ń bẹ wọ́n ti múná lọ pẹ́ kí lá máa bú wọn sí jẹ́ẹ̀nì ni wọ́n tàn jẹ́ẹ̀nì tí wọ́n tàn wọn bàbá ní má pa torí wọ́n ti ń bọ̀ lọ́nà táyà àwọn ìyọnu ló gbọ́mọ̀ sọ ní jazallahu bil khairati anna kama lana wa jannata maswa ash-shayri wa habibuna àwọn àmì tí wọ́n bẹ lákọọ́lẹ̀ tá Ànábì ṣe ó tá fi mọ̀ pé lágbájá wàlíyì ni ana Abi Dardai aya kà fún mi kí n gbọ́ أن لله عباد يقال لهم الأبدال ما قالوا لم يبلغوا ما بلغوا بكثرة الصوم والصلاة àwọn Ọlọ́run dá àwọn kan abdal ni wọ́n lè hàn sí yín wọ́n sì lè máa hàn kìí wá ṣe pé wọ́n dépò ohun bìkásíláti sọ́ọ́mì wàsà láti wà kìnnìkan rárá kìí ṣe pé lómi àdébẹ̀ wàhúsùnù lè hílà
wọ́n wá bọ̀ sán sí lọ́hun sòrú sí lọ́hun ولكن بلغوا بصدق الورع وحسن النية lákín balagu bí sídìkì wàrà alásàjẹ́ ni wọ́n náà وحسن النية àníyàn wọ́n sì dá sí everybody وسلامة الصدور ọkàn wọn wá fúyẹ́ sí anybody ورحمة لجميع المسلمين rahmatun li jami'il muslimin kò sẹ́ni tí ó gbọ́dọ̀ wọn kọjá tàánú ọlọ́run ò ní bá gbé ulaika hizbullah ala inna hizballahi هم المفلحون ala أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون ulaika hizbullah ala inna hizballahi ọmọlẹ̀ mọ́fòlè owó ẹni wọ́n bá mọ̀ padà bí àrùn kọ́ bá ń wí أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون ẹni ọba wá wọ ìsìbò láì wòlíì ni àbí wòlíì kọ́ الله أكبر bàbá sì ni a máa sọ́jíkò wàsàlámù alékùn wa rahmatullahi wa barakatuh Allahu akbar. ẹ̀dàkùn Ìdókòwò tí ìparí o, èyí tó sì dá púpọ̀, òní pé ọmọ bí wọ́n pilẹ̀ lójú rẹ̀, ká sì parí lójú ara wa náà kájọ gbàdúrà. Special program là ń ṣe lénìí àkànṣe ètò. Àkànṣe ètò ló pé bàbá wa jáde tí wọ́n fi wá ṣe àkànṣe wáàsí. Nínú àwọn àkànṣe wáàsí láti gbọ́ àkànṣọ ìtàn. Àwọn èèyàn rí ni wọ́n sì máa gbọ́ ọ̀rọ̀ tó bá jẹ́ àkànṣe bẹ́ẹ̀ níwájú àwọn ẹni rí. Ẹ dákun ní iye wa bá ti pọ̀ tó yìí, bí wọ́n bá béèrè lọ́wọ́ rẹ pé kí ló fà á tá fi rí bàbá wa gbà, àwọn bàbá tọ́lọ́hun fúnra ara rẹ̀ òrìtáyà wọn látọ̀dọ̀ ara rẹ̀, iṣẹ́ wo lè yán máa ṣe nírú ọjọ́ orí tí wọ́n wà tí wọ́n ti ní rìtáyà. Ṣùgbọ́n rìtámẹ́ntì tàwọn ẹni ọlọ́run ọ̀dọ̀ ọlọ́run wọn ni wọ́n rìtáyà sí, ìjáde wọn wá kéré, ìlọ káàkiri wọn ó mọ níwọ̀n, kódà nínú ilé ó lásìkò tí bàbá tan fóònù, ó lásìkò tí wọ́n máa pa á. Bàbá wa Gbàjára ẹ̀ sì bá ń wí dáadáa gbogbo ọmọ àdàbíyà, ẹ dákun ẹ tún wí dáadáa sí i. Ọba tí ò jẹ́ ká máa mọ̀ yín nínú fọ́tò tọ́láwà wáyé nínú ìgbà yín, ọlọ́run láwà nínú ìgbà yín, abáyín dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run, àwa náà wá bára wa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. Ọlọ́run dákun bá ṣàlékún ogun ara fún yín, ọlọ́run bá ṣàlékún àlàáfíà ara fún yín. Irú jáde ìdùnnú báyìí ní kẹ́ ẹ máa já, àsáré jáde ọlọ́run má jẹ́ ó tọ́ sí yín, àsáré wọlé ò ní tọ́ sí yín, aburú sì ní wọlé tọ̀ yín má láíláíláíláí. Ayatul Kursi, bismillahir rahmanir rahim. Allahu la ilaha illa huwal hayyul qayyum, la ta'khudhuhu sinatun wa la nawm, lahu ma fis samawati wa ma fil ardi. Man dhal ladhi yashfa'u 'indahu illa bi idhnihi. يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم آمين. Ìjókòó wa nírọ̀lẹ́ yìí gẹ́gẹ́ bí bàbá wa Grand Kadi wọ́n ṣe ṣíde fún wa ní orúkọ ẹni tó ń jẹ́ alága fún ètò ìṣe 100 ọdún ilé kéwú Az-Zumratul Adabiyyah Al-Kamaliyyah, ilé kéwú bàbá wa Alhaji àgbà àkọ́kọ́ ilé kéwú ní gbogbo ilẹ̀ Ìlọrin lọ gbogbo ilẹ̀ Yorùbá báyìí. Àwa ò ní máa pìtàn tí jẹ́ ọmọ jásírọ́, ẹ̀wọ̀n táwọn àgbàlagbà wa sọ
ṣùgbọ́n gbogbo tí wọ́n sọ yìí pátá ìwà Àlàájì àgbà ó náà láàmà ò ìṣesí Àlàájì àgbà náà láàmà ṣe síkíní yìí afá dáadáa yìí èyí tó gúndà yìí ń lọ́dọ̀ bàbá yára ni mbẹ̀mẹ̀ tọ́ ẹ dákun nínú ètò wa tá gbé tí ń bẹ nínú flag of wa yìí gbogbo àdàbíyà ní ń ṣe ètò tá ń ṣe yìí wíwà ń bí bàbá wa gbà bàbá wa Khalifa Àjàrà ní jòkó lónìí bàbá ewu wa lórí o nítorí pé ayé ọba máa sọ pé àwọn ọmọ kan ìmá bẹ pẹ̀lú wa ṣe tí ọkà ti wà lọ́hùn ni wọ́n sọ pọ́ ẹ̀dàkùn gbogbo ẹ̀yin tẹ́ wà lẹ́yìn mi yẹjò kó lẹ̀ kí gbogbo àwọn ìyá wa yìí in tí wọ́n wá wò náà ní ẹ̀dàkùn ọ̀dà ẹ̀sìn ẹ̀sàlùbáríkà ẹ̀sàlùbáríkà bẹ́ẹ̀ tí ń bẹ̀rẹ̀ wọn ẹ máa ga sí láyé ni bẹ́ẹ̀ tí ń bẹ̀rẹ̀ wọn ẹ máa ga sí láyé bẹ́ẹ̀ tí ń bẹ̀rẹ̀ wọn náà lẹ́ máa ga sí láyé adàkùn àfáà yìí àwọn tó ń ṣètò yìí àwọn kọmití àgbà nínú ètò yìí wọ́n ní kí n sọ fún wa wípé bí wàásí ti bẹ̀rẹ̀ yìí a ṣe flag of lónìí ni wàásí bẹ̀rẹ̀ a sì bẹ̀rẹ̀ adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run dákun Ọlọ́run bá ṣàlékún ọkọ̀ ara fún bàbá wa Alhaji àgbà tòní dákun Ọlọ́run má ṣe wọn mọ́lé má dé wọn mọ́lé Ọlọ́run bá lé wọn kún lálàáfíà ara àtọ̀dọ̀rí Ọlọ́run lábẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run níjòkó tòní tá bẹ̀rẹ̀ bàbá Balógun Ajíkòbí tuntun ẹ bá ń ṣe ṣéèwù ẹtún ṣe ṣéèwù wallahu ya'simuka minan nasi la takhafu darakan wala takhsha wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim wọ́n bẹ pẹ̀lú wa lónìí tá ṣe flag off lẹ́rí olóyè ọba Ìlọrin bẹ pẹ̀lú wa ọba Ìlọrin bẹ pẹ̀lú wa náà nù ni ẹ wá dákun wọ́n ní kí n rọ̀ wá sí ọmọ wa wáyé èyí tí wọ́n pè flag off náà ní kákéde tọ́kàn tá máa ṣe wọ́n ní wá sí ọmọ wa wáyé láwọn àyè kọ̀ọ̀kan ńgbà ti bẹ̀rẹ̀ láyé àlùbáríkà wa báyìí kọmọ wa tẹ̀síwájú lọ kódà insha Allah gbogbo ilé kọ̀ọ̀kan nínú àwọn ọmọ kéwú tá ń gba òde bàbá wa àgbà ló mọ́ta kọjá á lọ lé bàbá àgbà ló mọ́ta á déwájú ilé bàbá àgbà lè láá ẹ̀rí gbogbo àwọn bàbá yìí àdèlé bàbá wa mufti ẹlẹ́ẹ̀kejì bàbá wa àgbà pọ̀ kẹni Ọlọ́run gbogbo àwọn ilé àlùbáríkà yìí láàgbéjòkó yìí dé nítorí pé gbogbo àwọn bàbá yìí àwọn náà ni wọ́n ní tá ń ṣe yìí Ọlọ́run bọ̀ dákun Ọlọ́run ló ní kó já sí pásìkò yìí àwa là ń ṣe àwọn ni wọ́n ní gbogbo àwọn bàbá tá aláàlè báyìí àwọn ni wọ́n ní bàbá wa àgbà ní Adábàtà bàbá wa olórí gbogbo ọmọ kéwò olórí gbogbo àdàbíyà bàbá wa alkali kúrángà ọlọ́mọsàjárí wọn pẹ́ ọba àsàlékún ọkùn àtàláfíà ara fún wọn wọ́n níjọ́ àlàrùbá tí ń bọ̀ lágbèwà sí lọ àmá in tí fi dájú tó sì pọ́n wálé o náà ní ká fi hàn pé à ń lọ bá àwọn àfáà wa kọ̀ wá jẹ́ kọ́ sípà àwọn àkan wá ń tára láwà lọ́bẹ̀ nítorí ìdílé yìí ń darí sọ́dọ̀ bàbá wa àgbà yára àfáà wa ṣe àìnùrìdọ́ láti kó Ọlọ́run máa wà pẹ̀lú yín o albarka ní sallallahu alaihi wasallam gbogbo àdàbíyà pátápátá látẹ̀kọ́ tẹ wá síbi flag off yìí ẹ padà sáyé yín ní rọrùn ẹ̀ ní dààmú ọjà yín ò ní tú ọba tó dájà àdùnnú fẹ́ nìkọ̀ọ̀kan yín Ọlọ́run ní tú ọjà yín o albarka ní sallallahu alaihi wasallam abágáǹkadì ẹkú àwọn àlejò Ọlọ́run jà rí yín pẹ́ ọlọ́run ní sallallahu alaihi wasallam afáwa akùlá láti Àbújá ọ̀rọ̀ yín ò ní dàrú dáadápọ̀ ẹ̀dìdè nàró torí Ọlọ́run
ẹ̀rí àwọn tó jẹ́ àfáà yára nù àwọn tó jẹ́ àfáà yára nù bọ́ bá jẹ́ gbẹ̀rún màálù kò lè sára jù bá ń lọ àfáà wọ̀ gbọ́ tí bàbá yára gbọ́ tí wọ́n gbọ́ àfàgùnmùlà àti dọ́dọ̀ yín bàbá àti dọ́dọ̀ yín àfà ó ti dá àti dọ́dọ̀ national mission ó ti dá àfàgùnmùlà bàbá àtúlá ètí ìrìbí wálé ẹ̀dàkùn ètí ìrìbí wálé ẹ̀dàkùn دام الله حياتهم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وسلم آمين. جماعة لقب وكان صلى الله عليه وسلم ẹ̀rí inú bàbá wa lẹ́jẹ́ ọ̀gbà wọn ń dùn báyìí kò ní báyìí inú jẹ́ láíláí ó sì ṣẹ̀pìlẹ̀ ni yóò pẹ́ yóò dùn yóò gbó mẹ́tẹ̀ẹ̀ta tó ṣe fàlàdí àgbà ọlọ́run ọba ṣe fún yín gbogbo ẹni ó ṣe ámì ọlọ́run ó di orí bẹ́ẹ̀ fóun náà ìdùnnú wa kejì ló ń gbẹ́ tàà tí ń gbẹ́ pẹ́ bàbá wa alladhi ajara Allahu ẹ̀dàpọ̀ ẹ̀bá ń parí ẹ̀ sọ́rọ̀ ajára à ń tí ń sànà kárí bàbá gbé wájú òkú yìí ti pẹ́ àfáàwọ̀ ayé nǹkan ọmọ jẹ́rìí sí ọlọ́run ni òfin bàbá lẹ̀ fúnra wọn bàbá wa ń wílẹ̀ kan bàbá wa àdúgbò àgbà wọn ń wílẹ̀ kan pé ẹgbẹ́ ẹwẹ́ mélòó ní tún mú microphone lọ́wọ́ báyìí wọ́n wá fi àyè ọlọ́run fọ́lọ́run púpọ̀ wọ́n ní tọ́lọ́run ṣe lára mi yìí ó ṣe é kò yẹ kí n tún sì lò mọ́ gbogbo èyí tá a gbọ́ lónìí gbogbo wa máa gbé kí ẹ ṣé púpọ̀ àlùbáríkà ọlá àwọn àfáà yín náà lọ́dọ̀ ọlọ́run tẹ̀ ń bàbàrà àárín ẹ̀yin àtọ́lọ́run ò ní yín gẹ́ ẹ máa wà dáadáa àlùbáríkà ọlá ẹ̀yà nẹ́bí ẹ̀dàkùn Suratul Kawthar táwọn bàbá pé a máa ṣe wọn ó gbà tò nínà ẹ̀dí àpapọ̀ ṣe níye wa yìí ká dájọ́ fún bàbá wa Àgbàjárá gbogbo tí ń bẹnu Kawthar ọlọ́wọ́ máa ṣe fún yín àdúpẹ́ ṣé púpọ̀ inna atainaka kani anakumullah abẹ̀rẹ̀ lónìí alhamdulillah ilé àáfàá wa àgbà tó kù lágbà ọmọ kéwú lónìí Fàlàdí àgbà má sì gbọ́ rárá Az-Zumratul Adabiyya làáfàá àgbà fi lélẹ̀ Az-Zumratul Adabiyya al-Kamaliyya là ń celebrate Az-Zumratul Adabiyya òun lógún tààfá tí bàbá jẹ lọ́dọ̀ àfá àgbà pé Muhammad wọ́n ní bí bàbá ṣe pa àfá àgbà ṣe pa wọn nù Muhammad gba ilé kéwù mi kó o sì máa mójútó bọ́ ọ bá ṣe mójútó sí nìwọ́n náà ó ṣe ga sí ìdí tí ò fi sírù mọ́lẹ̀ kéwù kan tó ga rororo bí zúrà ṣáájú rẹ̀ nú lẹ́yìn rẹ̀ nílé kéwù mi tún ga bàbá wí wọ́n wí yàyìn wọ́n ní gbogbo tá sì fi ṣe ti wà ńlẹ̀ bá a bá pèèyàn sí afẹ́kẹ́ pínbẹ̀ kẹ́ sórí ire ni àwọn àfáà wa tí wọ́n ń sọ gbogbo ẹ̀ fún wa ní bàbá wa Àjárá ní abiyamọ abiyamọ à ń sọ yín sà a sì máa tẹ̀lé rìn sẹ́yìn Az-Zumratul Adabiyya al-Kamaliyya sọ́pọ̀ ń jẹ́ sà tí bàbá wa Alhaji Àgbà bẹ̀rẹ̀ ẹsẹ́ táwọn èèyàn wá ń kún wọn lọ́tún tí kálukú ń kún wọn lọ́sì tí kálukú ń gbìyànjú kó rí tiẹ̀ mú
iná láti gbọ́ lẹ́nu bàbá yìí a wá bẹ̀rẹ̀ lónìí a máa ṣe wọ 26 ọlọ́run jẹ́ mi wọ́n gùn àti wá bẹ̀rẹ̀ lónìí o tàlàgbà ọmọ kéwú o bàbá Kúráńgà ni tààrí o tí ò tún sí ngbà tí àwọn bàbá wa pọ̀ kági bàbá wa àgbà ló mọ́tà bàbá àgbà ńlẹ̀ ìlá bàbá àgbà oníwàásí àgbáyé bàbá ńlẹ̀ ọ̀wá bàbá olúkádé bàbá oníyangí bàbá àta mélòó láàkà àwọn àfáà wa sàráfù ń bẹ ń bẹ o lágàkà o àwọn àfáà wa aláwọ̀ ń bẹ ń bẹ o àwọn àfáà mọ̀lánà ṣẹ́ka háṣìrà aláyà àwọn ń bẹ ń bẹ o àwọn mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n sàgbákò rẹ̀ l'Ógbómọ̀ṣọ́ ni iná ilẹ̀ wa gbọ́ lẹ́nu bàbá wa àdúrà gbà pé gbogbo ilé wọn láàdé àmọ́ lọ́wọ́ ló tó ṣẹ́kù lónìí àgbà ọmọ kéwú Àlàájì àgbà tó kù bàbá wa Kúráńgà ní Ládàbàtà ọlọ́run bá lọ́rẹ̀ ẹ̀mí wọn tí ẹ bá gbọ́rọ̀ Àlàájì àgbà wọn ó sì máa sunkún Àlàájì àgbà bá ń bẹ láyé yìí tẹ̀lé wọn àfikọ́ tẹ̀lé wa débẹ̀ ọmọ kéwú Àlàájì àgbà lèmi dé wọ́n náà wà ń bẹ́ẹ̀ mẹ́lọ́dọ̀ ẹ̀yìn tún nídìí ọwọ́ nínà ní ẹ̀yìn náà kẹ́ ni wá ẹ̀yọ̀bọ̀ sí ọlọ́run bá a ṣe wá wà ń bí àfáà wa mùwé ní ẹ̀ka kalẹ̀ àfáà wa mùwé ní dùkítọ̀ ṣéka àìnù rìdọ́ ní látẹ̀kọ́ hákùnláì ní àfáà wa owó yalé ní bàbá wa Sheikh Lukmanu ní gbogbo wa bàbá pọ̀ kági kò sílẹ̀ àfáà wa tí ò sí yàyín bàbá olómọ́tà ní bàbá ọlọ́dá ní áàzì ibi tó àtùkúrù dátì ìlékún ọya náà nù kálukú pláàni ìjòkó rẹ̀ kó yọ ọjọ́ tà ń bá ń lọlé àwọn àfáà wa lẹ̀ ọ̀hún nu káwá yọ òróǹro màálù bàbá wa Grand Cadi ní àwọn ni wọ́n oríta mi sọ láyé máàdì yìí ni wọ́n fi lọ wọ jámíà àwọn ìmọ̀ ara Àlàájì àgbà certificate ìdádífà ni wọ́n lọ fi wọ jámíà ní Libya first class material wọ́n wà student ni wọ́n ti ń pawó ẹ má bínú sà wọ́n sì ń pàdì sí ní wọ́n ń pa international collection ní àwọn ń ṣe ń pawó ni wọ́n ná ẹlọ́wọ́ mọ́rídì ẹlọ́wọ́ tàlàjí àgbà ṣe gbogbo ẹ̀lá exhibit chairman wa ní gbogbo ẹ̀lá exhibit gbogbo ayé lápẹ̀ pé Àlàájì àgbà ní kàlàjí àgbà wà lérí stage tó ọmọ alẹ́ kéwù tí ẹ náà wá pẹ̀lú bánà àwà yẹn wájú Àlàájì àgbà ìjọ náà ń bọ̀ expo ni o ẹ má pẹ́ gbọ́ lẹ́nu mi torí ìdí èyí wíwá tá a wá lónìí kí la fi pilẹ̀ pírẹsidẹ́ǹtì wa ẹni Ọlọ́run fi sórí ní máa bọ̀ ẹ máa bọ̀ ó kú òní máa bọ̀ ọ̀gá wa lónìí nù lónìí tá a wá fẹ́ pilẹ̀ yìí àfà Àìnù Rìdọ́ ẹ máa bọ̀ wá Hákùnlá ẹ máa bọ̀ àfà wa ní Mòwe ẹbá àti ẹ̀lọ́dọ̀ ẹni kankan a ń lọ́dọ̀ bàbá wa Grand Cadi ni bàbá wa Justice Harun irú ilé ilé yẹn lọ lé látánṣà pàkùn sọ fún ọ pé látánṣà bọ́ bá ti ń lọ ọgbàgbé nù o látánṣà bọ́ bá wá gbàgbé ìjòkó bàbá wa Grand Cadi ẹ̀dá wa lóko òwò lẹ́nìí wọ́n ti dọ́dọ̀ mi ẹ̀dàkùn ẹ̀sẹ̀ ṣéwù fún bàbá wa Ajíkòbí lẹ́ẹ̀mẹ́ta ẹ̀ẹ́tẹ̀páwé rí àyè náà ní ara òní ní ìmẹ̀ bàbá láwọn rí ìtáyà
Ayọ̀ bó ń sọ ọlọ́run jẹmọ́. Bàbá wa Grand Card ní tí mo dálẹ̀ yìí 1 million naira. Àmọ́ wọ́n ti rìtáyà o. Wọ́n láwọn ti rìtáyà. 1 million naira. Bàbá yóò máa dá sí ìlú báyìí lọ. Ọyẹ máa bọ̀ wá rí mi. Ẹ máa 1 million naira. Gbogbo àdàbí yà ní ẹ sọ̀rọ̀ sí mi létí, ẹ sọ̀rọ̀ sí mi létí. Fáàrù ọ sọ̀rọ̀ sí mi létí nísìnyí wàá gbé jáde látàǹsà. Asùlù náà wà ń dòfò yìí, ẹ̀yin náà lásùlù. Mítọ́dù náà látàǹsà náà. Bí n bá ti ń lọ wá sọ fún pé látàǹsà. Ìlímánì ìlà máa ń tàǹtà ṣe. Ọya. Bàbá wa àgbà Kúráńgà Ládábàtà, à ń lọ ọbẹ̀ ní 22. Ìjọ Àlàrúbá pẹ̀lú ògbó Ọlọ́run à ń Ládábàtà níjọ Àlàrúbá. Àlàrúbá ọjọ́ mélòó yìí náà ni o. Àṣẹ́kì Musa Àínú Rìdọ́. Ṣẹ́kì Musa Àínú Rìdọ́ àgbà. Àwọn Àínú Rìdọ́ kan ti dé nìsí. Àfá yìí fi kéwúlẹ̀, wọ́n jẹ́ kéwọ́ gbọ́ ọmọ. Agbá àbọ́kàlá, ṣe mọ̀ pé ààrẹ Èkó làbá ààrẹ Èkó ò ti ṣètò kẹta. Wọ́n ránṣẹ́, ṣùgbẹ́ mi gangan 250. Ẹ̀yọ̀ bó ń ṣe Ọlọ́run jàmá. Ààrẹ Èkó àwọ̀ abá yín lẹ́kọ̀ọ́ ni. Ẹ má wulẹ̀ wá ń bọ̀ wá bá yín lẹ́kọ̀ọ́. Wọ́n wá lára Èkó tí ìṣètò kan àmọ́ lórúkọ Àínú Rìdọ́ àgbà fúnra wọn 250,000 fóònì Hakùlá wàlíyé Ọlọ́run látàbúdá. Hakùlá ní 250. Ẹyọ̀ bó ń ṣe Ọlọ́run bàbá àdúrà gbà Hakùlá ọmọ yíhun 250,000 Hakùlá 250 yóò máa dá sí ẹyọ̀ bó ń ṣe Ọlọ́run jàmá. Madu Saidi Al-Adabi Al-Azhari mo gbé alimowe àwọ̀ jẹ́kàjẹ́ gbáre bẹ́yàn bá jẹ́ ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tó bá fi wọ mòwe yóò jẹun yóò sú àtúwádìí lọlé ìyáná àlùbáríkà ìyáná ọmọ lọ wájú sí lórúkọ àfáà wa nímúwé 500,000 naira. Fakaru Al-Adabi Sheikh Said Abdulbari Adeleye Al-Adabi Fakarul yóò máa dá sí Dubai lọ májè máa pè ọ́ tó fi yọjú sí mi. Owó fáàrù ti wọlé o 500,000 naira. Àlùbáríkà lásájú ẹ̀dá alájàgbò ní parẹ́ lára yín bó ti ń jà lájàgbà yóò máa gbòòrò sí ni. Bàbá wa Grand Card mo dúpẹ́ ẹ ṣé o. Mo pilẹ̀ náà ẹ̀jẹ̀ ọwọ́ ẹlẹ́bà. Engineer Kamaldeen Fọlọ́nṣọ́ Oníyagí 100,000. Ẹyọ̀ bó ń ṣe Ọlọ́run jàmá. Engineer Kamaldeen Fọlọ́nṣọ́ Oníyagí mi náà nù. Engineer Kamaldeen Fọlọ́nṣọ́ Oníyagí ìwọ̀n wálé online báyìí 100,000 naira. Ẹgbà túrù mi. Abdulrasheed Lukman Owóyalé. Ṣé Lukman Owóyalé? Ẹgbẹ́ ni tí bàbá Oníyagí. Allahu Akbar. Ṣé Lukman 100,000 naira. Ẹyọ̀ bó ń ṣe Ọlọ́run jàmá. Gbogbo fámílì bàbá wa Mufti ẹlẹ́ẹ̀kejì. Bàbá wa pọ̀ kájí. Fámílì bàbá wa pọ̀ kájí 100,000 naira. Wednesday lẹ́yìn àlàásàrì aago 4 àbọ̀. Lágàkà nílé bàbá wa Kúráńgà Adábàtà.
alege àbí aládàbàtà Alhaji Lukmanu Aboto Alhaji Lukmanu Aboto Ọlọ́run o wọ́n jọ ń bọ̀ wá ní Ọlọ́run wá pè ìyàwó wọn sọ́dọ̀ Ọlọ́run wọlá gbogbo òjòkó yìí Ọlọ́run bá kẹ́yàwó àfáwà Lukmanu Aboto Ọlọ́run bá rọ́ wọn lójú bá ṣàánú wọn kúlù wallahu fárábìnrin náà Alájà Fadila ya Táíwò ara wa ní Máàlìmọ́tù wa ní Táíwò wọ́n pọ́dún kan lè ní Ọlọ́run bá kẹ́ wọn ẹ̀rù Ọlọ́run kan wá sí yìí ń jẹjọ ó sì délé Ọlọ́run pè sọ́dọ̀ wọ́n wá mú sàárà rẹ̀ wá Ọlọ́run bá ṣàánú rẹ̀ bárúkọ̀ làṣáájú ẹ̀dá my lord Grand Cadi Justice Alhaji àgbà wọ́n lówó gbogbo lé ẹ̀yọ̀ bó ń ṣe Ọlọ́run jẹ̀mọ́ my lord Grand Cadi wọ́n lówó gbogbo lé ilé wa fáwọn alẹ́ ará àgbàjì 500,000 naira alhamdulillah láńtàǹsà tó wí yìí dùn mọ́ mi alàlùbá tó bá tẹ̀lé ti adábàtà ní àpòkà sí ò sí mi Thursday ẹ wá di dáadáa tó sì ń bọ́rọ̀ Thursday tó bá tẹ̀lé ta àpòkà gidi mi wá àmọ̀ sọ ń gbẹ́mẹ̀ orí wọn ń tọrọ ọmọ àkàlẹ́kì ìgbòlódé mọ́ bẹ́ẹ̀ adábàá sí àwẹ́ wọ́n wà lè fún 100,000 ọ̀fẹ́ wọn àfáà yìí Alhaji Abdulwasi àwẹ̀ láti Èkó wọ́n wà lórí láì pẹ̀lú wa báyìí 100,000 naira. àti ti paste àkáǹtì ti wà lórí àdàlẹ̀ Adabi. Alhaji Abdulwasi àwẹ̀ láti Èkó 100,000 naira. Ọlọ́wọ́ bá san wọ́n lẹ́san rẹ̀ owó tó wọlé ní ẹgbà. Orúkọ àkáǹtì Azumuratul Adabiyya Al-Kamaliyya Stanbic Bank. A sì dára wa dúró bàbá, a sì fi bàbá dá wa dúró. Orí Ọlọ́run ó jòkó tì wá. Èyí tí ń bẹ lọ́dọ̀ wa ò ní lọ mọ́. Èyí tá ń béèrè ni Ọlọ́run wọlé àfáà wa yóò fi lé wa lọ́wọ́. Àlùbáríkà ọ̀lẹ́ bàbá wa àjára ní kúrú wà láwù ni bàbá máa ké tí sì máa ṣẹ bísmìláhì kúrú wà lọ. Bàbá wa Ajíkòbí ẹ dákun ẹ má bínú ẹ dìde gbọmọ ẹ dákun ẹ máa wo bàbá wa Ajíkòbí àánú Ọlọ́run ní gbèyàn déyè bàbá àyàn agbára kọ́ Ọlọ́run ló ní ọdíá ó sì kàn yín ẹ ní fìnira lu àyè náà yóò wọ Alhaji àgbà ẹ ní fìnira lu àyè wọn ẹ máa bẹ dáadáa yóò fún yín láṣeyọrí gbogbo àdúgbò ní ọmọ dá àárín ẹ̀yin àtọlọ́run ò ní dàrú àárín ẹ̀yin tí ọba wọba lọrin ò ní dàrú Ọlọ́run bá múlé lọ́wọ́ yóò mú lọrin lọ́wọ́ kúlù kú ọlọ fún bàbá wa Ajíkòbí. ẹ̀rọ Ọlọ́run bá kan ní kó mo ṣe mọ ní 2,000 naira. ẹ̀rọ Ọlọ́run tọ́rọ àfáà wa Muhammadu Awwal ó mú 2,000 naira wá oníbòun ṣe mọ́ ní Ọlọ́run bá ṣàánú rẹ̀ insha Allah níparí à ń lọ́dọ̀ àwọn bàbá ánàkùnrin wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ Al-Fatiha kúrò wà láwọ̀ àwọn alájẹ́ àgbẹ̀jẹ́ ṣe dáadáa tàà fi pìlẹ̀ àtàfà àgbà bismillahi kúrò لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ربنا آتنا من لدنك رحمة